àṣírí ti ń tú o, àṣírí ti wá ń tú báyìí. Ẹ̀yin lólùfẹ́ mi, àṣírí ti ń tú. Ẹ̀kọ́ ti ń fojú mú mi hàn báyìí o, ẹ̀kọ́ ti ń fojú mú mi hàn báyìí. Ojú àwọn aṣebi, ojú àwọn ọ̀dàlẹ̀, ojú àwọn ọ̀ṣìkà ó ti ń fojú hàn báyìí o. Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ pé kí n ṣe àwò. Mo máa ń sọ lórí ìkànnì yìí, mo máa ń sọ fẹ́yìn lólùfẹ́ mi tẹ́ máa ń sọ pé nà láì. Actually kò ń ṣe gbogbo ẹ̀yin lólùfẹ́ mi o. Àwọn kọ̀ọ̀kan nínú àwọn olólùfẹ́ mi wọ́n máa ń sọ pé nà láì kò sọgbọ́n ká má rèrò àwọn èèyàn bẹ́ẹ̀ náà ní àtàrí pé kíni bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ní society. But kíní kan ni mo máa ń fi dá yín lójú wípé má ṣe òun lògùn má mọ̀. Tó o bá ti ṣe gbà wípé àwọn èèyàn máa mọ̀. Kí ni nǹkan tí mo fẹ́ fàyọ fún ẹ̀yin lólùfẹ́ mi? Ìròyìn kan ló tó mi lọ́wọ́. Mo ní kí sáré wá fún ẹ̀yin lólùfẹ́ mi. Ẹ kúkú ti mọ̀ mí. Tí n bá ti gbọ́ ẹni ìròyìn kan àbí tí n bá ti get ẹni information kan, mi ò ní hesitate láti wá fún ẹ̀yin lólùfẹ́ mi. Torí pé kíni tí kò bá ti sí ẹ̀yin kò kúkú sí èmi. Ẹ̀yin náà ni ẹ̀yin ni mo gbọ́dọ̀ wá fi tó yín létí. Kí ni ìròyìn náà? Òun ni wípé àṣírí ti tú o. Àṣírí ìyá Mohbad ó ti tú. Àṣírí ìyá Mohbad ó ti tú. Kí ni ìyá Mohbad ń ṣe ní passport office? Kí ni ìyá Mohbad tó ń ṣe ní passport office? Téèyàn bá ti ń lọ sí passport office, kí ló fẹ́ ṣe yẹn? Ó fẹ́ jápa nìyẹn. Ó fẹ́ jápa nìyẹn. Ìyá Mohbad and King White in passport office. Kí náà ń ṣe ń bẹ̀? Kí náà fẹ́ lọ ṣe ní passport office? Ṣé wọ́n fẹ́ lọ rí èèyàn bẹ́ẹ̀ ni? Àbí wọ́n fẹ́ jápa? Ṣé mo sọ fún yín ẹ̀yin olólùfẹ́ mi? Mo ní má ṣe òun lògùn má mọ̀. Tó o bá ti ṣe gbà wípé àwọn èèyàn máa mọ̀. Kò sí nǹkan tó hide lábẹ́ ọ̀run yìí. Kò sí nǹkan tó hide lábẹ́ ọ̀run yìí. Ojú àwọn aṣebi ti hàn. Kí ló fẹ́ mú ìyá Mohbad sá lọ? Kí ló fẹ́ mú ìyá Mohbad tó fẹ́ jápa? Kí ló dé tó jẹ́ pé bí tá a bá ti rí ìyá Mohbad a máa rí King White? Kí ló dé tí King White tó ń hábọ̀ ìyá Mohbad pẹ̀lú àdúrà? Ṣé ti rójú ayé? Ṣé ti rí pé ẹ̀kọ́ ti ń fi ojú múmu hàn? Fídíò tí mo release gbẹ̀yìn lórí ọ̀rọ̀ Primeboy àti ìyá Mohbad. Ṣé ti rí pé àbábọ̀ ẹ̀ òun leléyìí? Bóyá ìyá Mohbad ti gbọ́ information yìí pé ọ̀gbẹ́ni tí Primeboy bá fi lè sún ẹ sí court ó máa jẹ̀bi o. Ọ̀gbẹ́ni tó bá fi lè jẹ́ kí àdúrà jẹ́wọ́ tájẹrẹ ọ̀rọ̀ yìí bá ṣí mọ́ ẹ lórí ó máa lọ sẹ́wọ̀n o. It's better kó yẹ kí ni kó yá jápa. Bóyá nǹkan tí ìyá Mohbad fẹ́ ṣe ń sìn nìyẹn. Torí ẹni ni mo ṣe release fídíò lórí ọ̀rọ̀ ìyá Mohbad àti Primeboy tó lóun fẹ́ sùn ìyá Mohbad. And kò dẹ̀ sí tó bá fi lè sùn ìyá Mohbad ọ̀pọ̀lọpọ̀ àṣírí máa tún tú. Ṣé mo kí mo sọ fún yín? Mo ní bí justice somebody bó bá ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ náà làwọn àṣírí ṣe máa tú sí. Ǹjẹ́ a mọ̀ pé ìyá Mohbad lè lọ sí passport office? Àwọn olólùfẹ́ mi àwọn náà gbé ọ̀rọ̀ yẹn sí mi létí pé ọ̀gbẹ́ni ṣé o ti gbọ́ pé ìyá Mohbad lọ sí passport office? Mo ní kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀? Kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ tí ọ̀rọ̀ justice fọmọ ẹ̀ tó sì ń lọ́nlẹ̀ ọmọ sì wà nínú mọ́ọ̀gì níbi tán gbé dìde mọ́ níbo ló wá fẹ́ lọ? A ní ó dàbẹ̀ pé mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kò ju bí 30 minutes ẹ lọ another call tún wọlé fún mi. Wọ́n ní lọ wo prógàmù Bukky Jesse kó sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún mi. Mo ní prógàmù Bukky Jesse ó tiẹ̀ ti pẹ́ tí mo ti wo prógàmù sister náà because mo rí pé ó ti ń join àwọn anti-justice. Mo rí pé ó ti ń join àwọn anti-justice. Kò jẹ́ kí n fẹ́ gba ti prógàmù èèyàn mọ́ because èmi á hìtì kí èèyàn máa ṣe ṣekúṣẹyẹ. Tó bá dé ní wa lọ sí báyìí tó bá tún di ọ̀la wà tún lọ sí báyìí. Ìwọ kan náà ló máa praise bàbá Mohbad lẹ́nìí, ìwọ kan náà ló tún máa tún bu ní ọ̀la, ìwọ kan ló máa praise Yomi lẹ́nìí, ìwọ kan náà ló tún máa tún bu ní ọ̀la. So mo máa hate àwọn tó máa ń ṣe six like bẹ́ẹ̀ yẹn
kò jẹ́ kí n fẹ́ wo program yẹn mọ́ but ẹni yẹn sọ fún mi pé ó yá lọ wo program yẹn lóòtítọ́ àtòdodo tí mo wo program yẹn àfi bí ẹni bóyá Bukky Jesse ló ní àwọn informant yẹn ni o bóyá wọ́n fún Bukky Jesse náà ní informant yẹn ni o ó dàbẹ̀ ni pé wọ́n ti yan àwọn private monitoring kan tó yẹ pé ó ń monitor gbogbo wọn bó ṣe ń wò àfàìmọ̀ kó má jẹ́ pé wọ́n monitor bàbá Mohbad gan torí ẹ máa rí bí ẹni yẹn ṣe take picture wọn níwájú passport office ẹ ti máa mọ̀ pé ẹni tó monitor wọn ni kódà ẹni yẹn tún zoom Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ní táṣọ ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nìyẹn ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ ṣé àmọ́ kí mo sọ fún pé àwọn fídíò tá à ń jù lẹ́nu ìjọ mẹ́ta yìí kò ń ṣe àwọn fídíò tá a kàn lè máa hide a gbọ́dọ̀ máa hide ẹ̀ a gbọ́dọ̀ máa jù síta kí àwọn èèyàn kó máa gbọ́ kó máa kẹ́kọ̀ọ́ látara ẹ̀ ṣe information tí mo rán fún yìí ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ ó ṣe torí orí platform Bukky Jesse òun ni mo tún ti lọ confam ẹ̀ lẹ́yìn tẹni tó pè mí tán tí mi ò tí ì gbàgbọ́ ẹnì kejì náà tún pè mí yẹn ló ní kí n lọ wo prógàmù Bukky Jesse ibẹ̀ ni mo ti rí lóòótọ́ ẹni olùfẹ́ mi Ọlọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni téyìn òṣọ́ tá a bá dẹ̀ sọ nǹkan báyìí síta àwọn kan tún ní nà láì ẹ jọ̀ọ́ ẹni olùfẹ́ mi kan ẹ jáwọ́ kó nu nà láì tó bá tẹ̀ wá come to pé ẹ fẹ́ gba nǹkan yẹn gbọ́ ẹ fi sórí 50-50 by the time tẹ́ bá wá rí di ọ̀rọ̀ yẹn ẹ ní wà disappoint but tẹ́ bá ti ń sọ pé nà láì by the time tẹ́ bá máa gbọ́ pé nà true ẹ máa wà disappoint Ọlọ́run ọmọ yẹn sọ fún yín wípé níbi tọ́rọ̀ Nàìjíríà gbé dé yìí sìn anything tẹ́ bá ti gbọ́ ẹ fi sórí 50-50 tó bá tẹ̀ jẹ́ pé ẹ ní máa dìpọ̀ òótọ́ ni ẹ ń wò pé ó lè má jó òótọ́ okay fine ó máa happen bẹ́ẹ̀ gbà mí but ẹ fi sórí 50-50 by 50-50 yẹn tẹ́ ẹ bá wá padà wá gbọ́ pé òótọ́ ni kò ní ṣọ́ọ̀kì yín jù ẹnu wà pé wẹ́ àti ń wò bẹ́ẹ̀ náà tó bá padà wá jẹ́ irọ́ náà ni máa gbẹ́ àti mọ̀ pé irọ́ náà ni kò tún ní ṣọ́ọ̀kì yín jù náà ẹni nífẹ̀ẹ́ mẹ́jọ ẹ bá mi share fídíò yìí ẹ ò ní rí irun gbé sọnù bí ò ṣe bí ọmọ irú àwọn fídíò báyìí kò ṣe fídíò ta lè máa hide sábẹ́ bẹ́ẹ̀dì a gbọ́dọ̀ máa nà síta kẹ́ everybody kó máa mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ṣé irú ẹjọ́ ẹni nífẹ̀ẹ́ mi àní mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí mi ò kú níyé bẹ̀yìn mo bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV gbogbo yẹn tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín inú nìtàn wọ̀ yín abudintolókun abudintolọ́sà ọwọ́ yín òkùnkùn ní kọ̀sàlẹ̀ àpò ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ó lè máa fi kà ọ̀rọ̀ ya Mohbad ṣe rí pé ó ti wá gba ìfurasí báyìí in the first place ẹjọ́ ọmọ ẹ̀ ni wọ́n ń ṣe lọ́wọ́ ẹ dẹ̀ sọ pé ìwà justice níbo ló fẹ́ sá lọ ṣe rí ibi tí mo ti mọ̀ wípé àwọn ọlọ́pàá gan wọ́n lọ́wọ́ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn tẹ́ ẹ bá gbọ́ statement tí Yomi Fabiyi sọ tó ní àwọn ọlọ́pàá dìídì pé òun pé kí òun wá sí police station níbi tán mú Dàmọ́lá sí ó ní gbogbo máìdì òun ni pé yà ọ̀rọ̀ ti fẹ́ ṣẹlẹ̀ ẹjọ́ ti fẹ́ ṣẹlẹ̀ ó nígbà tóun máa débẹ̀ ó ní ọ̀rọ̀ tóun ń bá wọn sọ ọ̀tọ̀ lọ̀rọ̀ tó ń bá òun sọ òun ń bá òun sọ̀rọ̀ justice for Mohbad òun ń bá òun sọ̀rọ̀ fídíò òun ń bá òun sọ̀rọ̀ kínní ó ní nǹkan táwọn ọlọ́pàá yẹn ń sọ fún òun ni wípé ọ̀rọ̀ pé ta ló gbẹ̀mí Mohbad ta ló yànké Mohbad báwo náà ṣe ti Mohbad jábọ́ kínní kan ṣe kínní kan pé àwọn ò tiẹ̀ nídìí gbogbo yẹn ohun táwọn torí ẹ̀ pé ẹ wá sí police station ni pé kò ní kí àdúrà dì bọ́ǹkì pé Dàmọ́lá kọ́ ló sẹ̀ǹdì fídíò yẹn àbádùrà kọ́ ló sẹ̀ǹdì fídíò yẹn nǹkan táwọn torí Yomi ní nǹkan tẹ́ torí ẹ̀ pé ń wá látò díndín Abẹ́òkúta nìyẹn tóun rò pé bí òun ṣe débí ọ̀rọ̀ alójú kéèsì àbẹ̀rẹ̀ straight ó ní àwọn ọlọ́pàá tó pé ọ̀gá àwọn látòkè ti sọ wípé kò sí nǹkan tó kọ àwọn pẹ̀lú gbogbo yẹn pé kí àwọn da gbogbo yẹn nù bí mo ṣe gbọ́ tí Yomi sọ̀rọ̀ ẹ̀ mo ní káwọn ọlọ́pàá tó lè máa sọ̀rọ̀ báyìí categorically wọn ò tiẹ̀ tún ṣe bò mọ́ wọ́n ti ń ṣe openly pé tẹ́ ẹ bá fẹ́ gbọ́ kẹ́ ẹ gbọ́ ara tẹ́ ẹ bá fẹ́ dá kẹ́ ẹ lọ dá bẹ́ẹ̀ bá fẹ́ fò sókè kẹ́ ẹ fò sókè bẹ́ẹ̀ bá fẹ́ forí gbálẹ̀ kẹ́ ẹ forí gbálẹ̀
I don't care. Ó ga o, ó wá ga fún àwọn ọlọ́pàá wa, ó ga fún àwọn ọlọ́pàá wa ní orílẹ̀-èdè Nàìjíríà kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè máa jáde lẹ́ àtẹnu wọn. Ẹ má wá surprise, ẹ lólùfẹ́ mi, ẹ má wá surprise. Ó lè jẹ́ yí pé lílọ sí passport office tí ìyá Mohbad lọ gan, ó lè jẹ́ pé àwọn ọlọ́pàá gan ni wọ́n engineer ẹ̀. Àwọn kan tiẹ̀ ti ń gbé sí mi létí pé ṣé mi ò rí pé King White ó ti ń fẹ́ ìyá Mohbad ni. Mo ní níbo náà ti ń pín tó ajá tó ń kan lè mọ́mù. Mo ní ṣé ìyá Mohbad ò ní ọkọ ni, ṣe mọ́tà ní babaláwo lọ́kọ ẹ̀. Wọ́n ní gbogbo àtàrà kéèsì Mohbad ẹ̀ ti ṣẹlẹ̀, wọ́n ní ẹ ti lé jáde o. Wọ́n ní babaláwo ò fẹ́ mọ̀ pé King White ló ń fẹ́ sí pé ṣé mo mọ̀ pé òun náà ló tún gbé mọ́tò fún gbà yẹn. Mo ní mo mọ̀ kò gbé mọ́tò fún lóòótọ́, mo ní bọ̀tí mi ò pọ́n fẹ́ra. Wọ́n ní ẹ rí pé bí tẹ́ bá ti rí ìyá Mohbad ẹ̀ máa rí King White, bí tẹ́ bá ti rí King White ẹ̀ máa rí ìyá Mohbad. Ó wá jọ gàtẹ́ kò jọ gàtẹ́, ó ti ń fẹsẹ̀ méjèèjì tè ọba yìí o. Kó bá jẹ́ pé lóòótọ́ ni o, ṣé wọ́n pé èmi náà tún máa ń bú àwọn kan tó máa ń sọ pé nà láì bò tó kàn jẹ́ pé nǹkan tí mi bá tí ì rí àrídájú ẹ̀ ń gbá mi náà mi ò kí ń fẹ́ sọ lóòótọ́, but ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́, ó ti ń fẹsẹ̀ méjèèjì tè ọba yìí. Kó má jẹ́ pé bọ́n ṣe ní King White ó ti ń jẹ ṣíṣẹ́ ìyá Mohbad, kó má jẹ́ pé bóyá òótọ́ ni o, but ibẹ̀ yẹn kọ́ lèmi ń lọ báyìí. Ibi tí mò ń lọ gangan òun ni wípé ṣé ẹ ti rí wípé ìyá Mohbad ó mọ̀ ń pa ìṣẹ̀lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀. Tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ níbo ló ń sá lọ? Irú abiyamọ wo ni ìyá Mohbad? At that age of ìyá Mohbad, ó ṣẹ̀ṣẹ̀ lọ sí passport office, ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ gba passport, ó fẹ́ jápa, níbo ló ń lọ? Tọ́mọ ẹ̀dẹ́ ṣì wà nínú mọ́ọ̀gì tó sì ń ṣe ẹjọ́ lọ́wọ́. Bóyá ó ti mọ̀ wípé court on the 29 kò lè so èso rere fún àwọn olóṣèlú tètè fẹ́ já, àbí ti prime boy tó lóun fẹ́ sú ẹ̀. Ṣé ẹ ti rí pé àwọn ọ̀rọ̀ yẹn wọnú ara wọn gan? Ẹ má díẹ̀ pé bóyá torí bí a ṣe ń sọ yìí sìn, àwọn kan lè máa sọ pé bóyá ó lọ síbẹ̀, bóyá ó kàn sin èèyàn kan lọ ni, bóyá ó kàn lọ ṣẹ́ẹ̀kì èèyàn ń bẹ̀ ni. Irọ́ o, ẹni tí ó bá ní bísínẹ́sì ní passport office kò sí nǹkan tó fẹ́ lọ ṣe ń bẹ̀ o. Torí pàṣírí tú òun la ṣe mọ̀ o. Irú àwọn nǹkan wo la mọ̀ tó ti ṣe sẹ́yìn, irú ìgbésẹ̀ wo la mọ̀ tó ti gbé sẹ́yìn gan. Ṣe rí ẹni tó yan investigation officer pé kó máa ṣọ́ wọn yẹn, ẹni tó yan monitoring fún wọn pé kó máa ṣọ́ wọn yẹn, mo máa dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn gan o, mo dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn gan o. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé kò tiẹ̀ wà ọkàn sí mi pé ìyá Mohbad lè gbèrú gbèsè bẹ̀yẹn láyé, kò wà ọkàn sí mi àtọ́. So tó bá wá fi lè mú ìyá Mohbad tó gbèrú gbèsè yẹn, a jẹ́ pé a ti gbé àwọn ìgbésẹ̀ terrible ìgbésẹ̀ sẹ́yìn, a ti gbé àwọn terrible ìgbésẹ̀ sẹ́yìn, ó dẹ̀ tún sì lè gbé terrible ìgbésẹ̀ lọ́la. Torí mi ò tiẹ̀ lérò ẹ̀ sí pé kí ni ìyá Mohbad fẹ́ lọ ṣe ní passport office. Ẹ wo bí bọ́n ṣe gbé Bobrisky sá lọ náà nìyẹn o, bọ́n ṣe gbé Bobrisky sá lọ òun náà ni wọ́n tún fẹ́ ṣe fún ìyá Mohbad yìí o. Mo dẹ̀ mọ̀ wípé àdúrà náà ò ní gbẹ̀yìn, ẹ dé tiẹ̀ sílẹ̀, àdúrà ò ní gbẹ̀yìn. Torí tó bá fi lè mú ìyá Mohbad jápa, àdúrà máa tẹ̀lé. Kò lè jẹ́ ìyá Mohbad nìkan òun ló fẹ́ dá sá lọ, torí mọ̀ pé ojú ti wà lára àdúrà báyìí sìn. Ẹ má jẹ́ ká parọ́ tọrọ àwa jẹ, ẹ má jẹ́ ká parọ́ tọrọ àwa jẹ. Ó lé opportunity kan tá a ní láti rí ìdí òtítọ́ ọ̀rọ̀ justice for Mohbad, òun ni àdúrà báyìí, òun ni àdúrà. Ìyá dẹ̀ kàn sí kò fẹ́ jẹ́ kí àdúrà jẹ́wọ́. Ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́, mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ onírúurú gbé sọnù bí òṣèbí ọmọ, ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́, ẹ jẹ́ káwọn èèyàn gbọ́, ẹ jẹ́ kó circulate fún àǹfààní àwọn tí wọ́n ti gbọ́, ẹ jẹ́ kó jẹ àǹfààní ẹ̀. Kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, òṣùbà yín rè, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ̀yin náà subscribe kájọ máa jẹ̀gbádùn ètò yìí lọ. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ìyá Mohbad nìkan ò lè dá sá lọ, àdúrà ó máa tẹ̀lé. King White àbí King Black àbí King Red òun dẹ̀ ló ń ṣe gbogbo iṣẹ́ yẹn. Mo dẹ̀ gbọ́ wípé wọ́n ní OPC ni, mo gbọ́ pé wọ́n ní OPC ni. Ẹ jọ̀ọ́
àwọn tó bá ní contact bàbá wa Gani Adams ó yẹ kán report ẹ̀ fún bàbá wa Gani Adams kó jáwọ́ kó ná ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kó dẹ̀ sa ewé gbẹ́jẹ́ mọ́wọ́ torí mo gbọ́ pé wọ́n ní OPC ni bàbá Gani Adams òun dẹ̀ lólórí àwọn OPC lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ ló ń bá wa lọ́rẹ̀ mi wọn kọ́ bá ẹni tó bá mọ bàbá Gani Adams kọ́ bá wa inform wọn kọ́ bá wa contact wọn ká ní bá mọ nọ́mbà wọn ni èmi fún ara mi máa pè wọ́n ẹ jọ àwọn tó bá mọ nọ́mbà bàbá Gani Adams kọ́ bá wa pè wọ́n kọ́ bá wa report to King Black àbí King Red àbí King Black ni àbí White àbí kí náà jẹ́ ń pè kọ́ bá wa report ẹ̀ kó jáwọ́ kó nu ọ̀rọ̀ Justice Mohbad kó fìyà Mohbad lọ́rùn sílẹ̀ èmi ò ní kàn má fẹ́ra wọn o mi ò ní kàn má fẹ́ra wọn o alára ló la rẹ̀ ìyá Mohbad ló ní ara ẹ̀ King White lọ kódà gómìnà tó gbọ́ pé King White òun gan wọ́n ní kò níyàwó lé irọ́ òótọ́ I don't know wọ́n ní kò níyàwó lé bí àtúrẹ́ náà lónìí ó ṣe ń gbé ìyá Mohbad káàkiri 24/7 èmi ò ní kàn má fẹ́ra wọn but kó jáwọ́ kó nu ọ̀rọ̀ Justice Mohbad kó jáwọ́ gbogbo ẹ̀yẹ́ mú nàìjà ẹ jẹ́ kí wọ́n wà lákọ̀ bí ìbọn ẹ jẹ́ ká wà lákọ̀ bí ìbọn ọ̀rọ̀ Justice Mohbad I'm telling you it's around the corner kò ní pẹ́ kò ní jìnnà mọ́ ẹ má jẹ́ kán gbé ìyá Mohbad sá lọ o bọ́n ṣe gbé Bobrisky sá lọ ẹ má jẹ́ ká dúró aráyé escape gbogbo àwọn port authority airport sẹ̀mẹ̀ border Ghana border gbogbo ibi tán ti lè gbà sá lọ ẹ jọ kí gbogbo àwọn immigration tán wà ní gbogbo bẹ̀ kán wà at alert every port of entry Naija both fly and local yìí tán gbójú ẹsẹ̀ lọ yìí tán gba flight lọ kí gbogbo wọn wà at alert wọ́n ti fẹ́ gbé wọn escape torí mo mọ̀ pé ìyá Mohbad nìkan kọ́ ló máa dá escape ó máa gbé àdúrà náà dání tó mọ̀ wípé àdúrà ní key point Justice Mohbad báyìí sìn òun ló ṣe ń pọn àdúrà tẹ́ ẹ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní press conference ní ọjọ́ yẹn ẹ ti máa mọ̀ wípé ìyá Mohbad ló mọ̀ mọ́ da gbogbo ẹ̀rù ká ní ìyá Mohbad ò sí bẹ́ẹ̀ ni kó jẹ́ pé àdúrà nìkan ni I bet you àti máa mọ ibi tọ́rọ̀ ti wọ́ wa àdúrà ti máa jẹ́wọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bọ̀tí ìyá Mohbad ẹ fẹ́ gbẹ̀mí ẹ̀ ní bẹ́ẹ̀ gbẹ̀mí Mohbad kò dẹ̀ sẹ́ni tó fẹ́ gbẹ̀mí ẹ̀ wọn ò lè gbẹ̀mí àdúrà because tọ́ba tún gbẹ̀mí àdúrà kódà wo ìgbà yẹn gan tiẹ̀ ní ọ̀rọ̀ máa fọ́ lójú ọ̀rọ̀ gò tiẹ̀ ní fẹ́ dán wò bọ̀tí ìyá Mohbad ò jẹ́ kò fẹ́ jẹ́ ká rójú ọ̀rọ̀ wọ́n ti send ìyá Mohbad wá pé kó wá da gbogbo ẹ̀rù náà nísìnyí wọ́n ti wá rí i pé pẹ̀lú bí wọ́n ṣe da gbogbo ẹ̀rù náà àwọn ọmọ Nàìjíríà wọn step back wọ́n ti wò pé ìyá Mohbad ti wò pé òun máa ṣẹ̀wọ̀n kó bá máa ṣẹ̀wọ̀n òun ló yẹ fẹ́ sá lọ kò dẹ̀ níbi tó ń sá lọ táìmù tó yẹ kó o ti jẹ́wọ́ kó o ti jẹ́ ká mọ ojú ọ̀rọ̀ o kọ̀ o sọ pé o jẹ́wọ́ kò wá síbò wà ṣe ní go down pẹ̀lú ẹ̀ ó go down pẹ̀lú ẹ̀ ni tó wá kí ni gbogbo ọmọ Nàìjíríà ti bẹ̀ẹ́ tó pé kó o jẹ́wọ́ kó o jẹ́ ká mọ ojú ọ̀rọ̀ ẹni tó tún fẹ́ jẹ́wọ́ o tún jẹ́ ó jẹ́wọ́ you must go down ẹni lè fẹ́ mi a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ ìyá Mohbad tó fẹ́ sá lọ mo ní kí sáré wá fún yín ní information yẹn kí ẹ̀mọ Nàìjíríà kẹ́ ẹ lè máa gbọ́ pé ìyá Mohbad òun ti fẹ́ sá lọ wọ́n ti kà ní passport office níbi tó gbé ti lọ́ọ́ fẹ́ lọ gba passport òun pẹ̀lú King Black àti King White àti King Red àṣírí wọn ti tú ẹ̀mọ Nàìjíríà ẹ ṣí ẹ fídíò yìí ẹ ṣí ẹ kí gbogbo ọmọ Nàìjíríà gbọ́ kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ẹ̀dẹ́ Global TV ẹ ṣé gan tí n bá tún gbọ́ any information lórí ọ̀rọ̀ Justice Mohbad màá tún wá mú wá fún yín ire o.